Ìwé Gàlátíà orí 3. Ẹ̀yin aláìníròònú ará Gàlátíà, ta ni a tọ̀ yín jẹ kí ẹ̀yin kí ó má ṣe gba òtítọ́ gbọ́ ní ojú ẹni tí a fi Jésù Kristi hàn gbangba láàrin yín ní ẹni tí a kàn mọ́ àgbélébù. Kìkì èyí ni mo fẹ́ mọ̀ lọ́wọ́ yín pé nípa iṣẹ́ òfin ni ẹ̀yin gba ẹ̀mí bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́? Báyìí ni ẹ̀yin ṣe aláìníròònú tó, ẹ̀yin tí ó ti bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí, á ṣe yí pé nísinsìnyí nípa ti ara. Ẹ̀yin á ti jìyà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn ní lásán, bí ó tilẹ̀ ṣe pé lásán ni. Nítorí náà, ẹni tí ó fún yín ní ẹ̀mí náà, tí ó sì ń ṣe iṣẹ́ agbára láàrin yín, nípa iṣẹ́ òfin ni ó fi ń ṣe bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́? Gẹ́gẹ́ bí Ábúráhámù ti gba Ọlọ́run gbọ́, a sì kà sí fún un ní òdodo. Nítorí náà, kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí í ṣe ti ìgbàgbọ́, àwọn náà ní í ṣe ọmọ Ábúráhámù. Bí ìwé mímọ́ sì ti rí tẹ́lẹ̀ pé Ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́, ó ti wàásù ìhìnrere ṣáájú fún Ábúráhámù, ó sì wí pé nínú rẹ̀ ni a ó ti bùkún fún gbogbo orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo, nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ègún, nítorí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. Nítorí ó dá mi lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin, nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Òfin náà kì í ṣe ti ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn. Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa, nítorí tí a ti kọ pé ìfibú ni olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Ìbùkún Ábúráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Ará, èmi ń sọ̀rọ̀ bí ènìyàn, bí ó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú ènìyàn ni, ṣùgbọ́n bí a bá ti fi ìdí rẹ̀ múlẹ̀, kò sí ẹni tí ó lè sọ di asán tàbí tí ó lè fi kún un mọ́. Ǹjẹ́ fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ lé a ti ṣe àwọn ìlérí náà? Òun kò wí pé fún àwọn irú ọmọ bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n bí ẹni pé ọ̀kan, àti fún irú ọmọ rẹ̀, èyí tí í ṣe Kristi. Èyí ni mo wí pé májẹ̀mú tí Ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ṣáájú, òfin náà tí ó dá lẹ́yìn 400 ọdún, kò lè sọ di asán bí a ti fi mú ìlérí náà di aláìlágbára. Nítorí bí ìjogún náà bá jẹ́ ti òfin, kì í ṣe ti ìlérí mọ́, ṣùgbọ́n Ọlọ́run ti fi fún Ábúráhámù nípa ìlérí. Ǹjẹ́ kí a rí òfin? A fi kún nítorí ìrékọjá títí irú ọmọ tí a ti ṣe ìlérí fún yóò fi dé. A sì ti ipasẹ̀ àwọn áńgẹ́lì ṣe ìlànà rẹ̀ láti ọwọ́ alárinà kan wá. Ǹjẹ́ alárinà náà kì í ṣe alárinà ti ẹnìkan, ṣùgbọ́n ọ̀kan ni Ọlọ́run. Nítorí náà, òfin á lòdì sí àwọn ìlérí Ọlọ́run bí? Kí a má rí, nítorí ìbáṣe pé a ti fi òfin kan fúnni tí ó lágbára láti sọni di ààyè, nítòótọ́ òdodo ìbá ti ipasẹ̀ òfin wá. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe ohun gbogbo nǹkan mọ́ abẹ́ ẹsẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi fún àwọn tí ó gbàgbọ́. Ṣùgbọ́n kí ìgbàgbọ́ tó dé,
a ti pa wá mọ́ lábẹ́ òfin, a sì ti sé wa mọ́ de ìgbàgbọ́ tí à ń bọ̀ wá fi hàn. Nítorí náà òfin ti jẹ́ olùkọ́ni láti mú ni wá sọ́dọ̀ Kristi kí a lè dá wa láre nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí ìgbàgbọ́ ti dé, àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́, nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀, kò sì sí Júù tàbí Hélẹ́nì, ẹrú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. Bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí.